nínú Madaarijus-Saalikeen tírà al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala. Lẹ́yìn bàtà ti parí ọ̀rọ̀ lórí al-khushu' ìfọkàn ìfi ẹ̀mí sí Allah, ìmọ̀ fi ara balẹ̀ sí Ọlọ́hun Ọba Jalla subhanahu ní gbogbo ojúpọ̀nà pátápátá, pàápàá jùlọ tó wá ti di ọ̀rọ̀ as-salah pípín yẹn náà la sọ gbẹ̀yìn al-khushu' fi as-salah. Láàárọ̀ yìí insha Allah a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí manzilatu zuhudi, ipò tí az-zuhd ìrílẹ̀ ayé sá, ipò tó wà níbi àgbọ́yé iyyaka na'budu wa iyyaka nasta'in. Tẹ́bà gbàgbé tafsiru iyyaka na'budu wa iyyaka nasta'in pé ìwọ Allah nìkan la máa jọ́sìn fún, ìwọ nìkan la máa wá ìrànṣẹ́ wá sọ́dọ̀ rẹ̀. Tafsiri láti ń ṣe látọjọ́ yìí, ọ̀nà wọ́n ti ń fi ọ̀rọ̀ oríṣiríṣi láti fi ń yànnàná ipò wo ni zuhud ìrílẹ̀ ayé sá, ipò wo ló wà lábẹ́ àgbọ́yé ááyà yìí inú Suratul Fatiha. Ilé náà ni àwọn kan tí a fẹ́ máa yẹ̀wò níbi tá a dé. Ọ̀rọ̀ zuhud yìí sì máa jágùn díẹ̀, ó máa jágùn insha Allah torí pálí Imam Ibn Qayyim rahimahullah wọ́n kó àwọn ọ̀rọ̀ tó pọ̀ wá ní bábù yìí, pàápàá jùlọ àwọn ta'rifat, àwọn definitions táwọn olùmọ̀ tó ti lọ, àwọn fádáadáa tí wọ́n fún az-zuhd, al-mafahim hawlahu, àwọn àgbọ́yé tó ń bẹ lábẹ́ az-zuhd, pàápàá jùlọ at-tafriq bayna az-zuhdi wal-wara', yàtọ̀ tó wà láàrin az-zuhd àti al-wara'u, àṣàjẹ́. Gbogbo ẹ̀ ni wọ́n wá, gbogbo ẹ̀ ni al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala ni wọ́n kó wá dáadáa. A sì ní bùkátà sí àwọn ọ̀rọ̀ zuhud yìí, pàápàá jùlọ àwọn àsìkò tá a wà yìí, àsìkò tí yòdò yìí di ayé, tí jí ayé tó ń fẹ́ lu àwọn èèyàn, àsìkò tí àwọn èèyàn ò gbé àwọn gbọ́dọ̀ má gbádùn ayé, ó dà kí ẹ̀sìn àwọn kò farapa. Lónìí tá a wà yìí, àwọn èèyàn bìkítà pé kẹ́sìn àwọn kò ní accident, gbogbo tó bá gbà làwọn ò fún, àwọn gbọ́dọ̀ jayé, àwọn gbọ́dọ̀ jọrọ̀, àwọn gbọ́dọ̀ lówó. Ẹ fi mọ̀ rí àwọn ọ̀dọ́ lọ́kùnrin, ọ̀dọ́ lóbìnrin, ẹ fi mọ̀ rí wọ́n mọ wọnú ranù lọ, wọ́n wọnú òfò àti àdánù. Tó ti ń kírun dáadáa tẹ́lẹ̀ kò ní kírun yẹn mọ́, kódà ń bẹ̀rù ọjọ́ kan fẹ̀sìn sílẹ̀. Ààrẹ ni tó ní òun ò ṣe Ìsìláàmù mọ́ nítorí pé òun fẹ́ lówó lọ́wọ́, ó sì gbà pé Islam yóò máa kọdí òun kóun lè ní owó lọ́wọ́. Mọ́ṣe lè aráàmúlélẹ̀ pa mélòó wà lálẹ́ tó ń bẹ́ńlẹ̀, iṣẹ́ aráàmú ló wà káàkiri náà. Báwo ló ń ṣe fẹ́ ráyé yẹn gbé, bó ló ṣe fẹ́ lówó yẹn, ó ṣe fẹsẹ̀ sílẹ̀ nìyẹn. Tọ́ ó kẹ́lẹ̀ jẹ́ pé irú tó ń gbàgbé ọmọ igbó ló Ẹlẹ́dàá wa Jalla subhanahu ọlọ́ba tó máa ń rọ ẹ̀dá lọ́rọ̀, yarzuqu man yasha'u bighayri hisabin, ọba tó máa ń rọ ẹni tó bá wù ú lọ́rọ̀ láì ní gbèdéke. Ó ní Allah ní ọlọ́ọ̀bá wa Allah Jalla subhanahu, gbogbo ibi tó bá rí o sálọ, ìtọ́lọ́ọ̀bá Jalla subhanahu wọn ni yóò jẹ tiẹ̀ ni yóò jẹ tiẹ̀. Allah, àwọn tó ti fílẹ̀ inú ẹ̀sìn tó rò pé àlè lówó láyé wa, tó rò pé àwọn eléyìí wọ́n rùn kan àyà ló máa jẹ wọ́n kú, wọ́n wọ́n lọ́wọ́ bá àṣàwà náà dọ́lọ́rọ̀ lọ́la, agbádùn ayé,
àtò àmọ́ ọ̀ràn kan pé àtúgbádùn al-qiyamah náà síbò lókù kọ́ ayé ká máa ṣàdúrà pé rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Olúwa wa fún wa ní dáadáa láyé, jẹ́ ká gbádùn láyé. Rabbana atina fid dunya hasanatan, fún wa ní dáadáa láyé, fún wa ní gbádùn ayé. Wa fil akhirati hasanatan, kò sì jẹ́ ká gbádùn al-qiyamah náà. Wa qina adhaban nar, kò sì là wá, kò ṣọ́ wa kó níbi ìyà náà. Ọba ọlọ́kọ̀ aládùn ayé náà pé ká máa ṣe. Tàbádẹ́ ṣe àdúrà yẹn ó gbà. Wọ́n tó nípa ọmọ èdè ènìyàn, wọn ò mọ gbogbo oríṣiríṣi ọ̀nà tó lọ ẹ̀dẹ́dà Jalla Subhana tó mọ́ gbà kẹ́dà. Ẹlòmí wọn rò pé tọ́lọ̀ bá fẹ́ kẹ́ òun ọmọ ní owó gan ni. Ẹlòmí ó mọ̀ pé àlàáfíà tọ́lọ̀ ń fún gangan nìkẹ́. Olùmílẹ̀ tó lówó lọ́wọ́ rẹ̀ pé ìwòsàn ló fi wá kiri hospital kan hospital kejì ni. Aṣábìlú wa kú mú àwádó ní ẹ̀sìn wa, ó fẹsẹ̀ wa rílẹ̀. A ní bùkátà sí al-istiqama wa thabatu fi din, ìdúró ṣinṣin lórí ẹ̀sìn. A ní bùkátà sí ó yẹ pé a gbọ́dọ̀ jẹ́ kí ahọ́n wa ó pa sófo kú níbi ká máa tọrọ fún al-istiqama da'ima. Agbọ́dọ̀ jẹ́ ká ahọ́n wa máa pa sófo kú mẹ́. Olúwa dẹ́dà wa ó fẹsẹ̀ wa rílẹ̀. So Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala nínú tírà yìí wọ́n kọ àwọn ayat tó pọ̀ wá láti ṣàlàyé az-zuhd, ọlá tó ń bẹ fún ìmúlẹ̀ ayé bíntín. Nínú ẹ̀lọ́rọ̀ Olúwa wa tó ní ma 'indakum yanfadu wa ma 'inda Allahi baqa. Suratul Nahl aya 96. Olúwa wa Jalla Subhana ó ní ma 'indakum yanfadu, èèyàn mẹ́dẹ́nìyà ètò ń bẹ lọ́wọ́ gbogbo yín, gbogbo tẹ́ níyẹn yanfadu yóò padà tán, yóò padà gbó. Allahu Akbar. Tẹ́rí ẹni lọ́wọ́ yóò tán. Ẹlòmíì torí fóònù fẹ́ lo iPhone Pro Max, iPhone 17 àbí 17 ní latest àbí 18, 17 náà ni. So fẹ́ lo iPhone 17 ní òfin tó bá padà ní iPhone 17 Pro Max yẹn yanfadu yóò padà gbòòrò. Fóònù yẹn ò ní padà jọ ẹ́ lójúmọ́ tó bá yá. iPhone 17 Pro Max lónìí tó bá máa fi di ọdún 5 yóò ti máa ṣá lójú. Láti máa di ọdún 10 àwọn èèyàn ní lò mọ́. Àwọn Samsung táwọn èèyàn ti lò sẹ́yìn, àwọn iPhone táwọn èèyàn ti lò sẹ́yìn, iPhone 13, iPhone 12 àbí ẹbó ti wà rí àbí. Tọ́lá fẹ́ lómi ní iPhone 10 lónìí, ara yóò mọ̀ kọ́tì bí iPhone 10 báwo. Lórí iPhone 10 ni ó ti gbó, ó ti ṣá. Ma 'indakum yanfadu, ètò ń bẹ lọ́dọ̀ yín yóò padà ṣá, yóò padà tí, yóò padà gbó. Ilé ló kọ́ ní ilé yẹn yóò padà di ahéré, yóò padà di ń tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sunú ẹ̀ mọ́. Nílùú àtàwà yìí wọ́n máa ń ròyìn ilé bàbá Adébísí nídìí kan. Bàbá mọ́ sọ̀rọ̀ bàbá yẹn dáadáa pé nígbà tí bàbá yẹn tó ń bẹ láyé, ilé tí wọ́n kọ́ sí dì kan yẹn kò sírú rẹ̀ ní the whole of Ìbàdàn. Kò sírú rẹ̀ ní the whole of Ìbàdàn. Kò sírú rẹ̀. Àbírú rẹ̀ sọ wọ́n ní gbogbo Southwestern region wa yìí. Ẹ mú Èkó mọ́, ẹ mú àwọn Ògùn State mọ́, akadàmọ́ wa sọ àwọn Òṣogbo àtàwọn bàbá. Ṣùgbọ́n lónìí ilé Adébísí nídìí kan ó ti di ilé tó jẹ́ pé tó bá ní kí ẹ wá máa sunbẹ̀ bó ṣe wà báyìí ẹ̀ nífẹ̀ẹ́ sunbẹ̀. Ó ti gbó,
ma indakum yanfadu wa ma indallahi baqa gbogbo tó ń bẹ lọ́dọ̀ yín tó ń tàn yànrànyànràn yẹn tó ń jọ yín lójú yẹn tínú yín ń dùn sí yẹn tẹ́rù wípé àfàìní ilẹ̀ ìgbádùn ayé yanfadu Olúwa wa jalla subhana ó ní yóò padà gbó yóò padà tí ṣùgbọ́n wa ma indallahi baqa ṣùgbọ́n tó ń bẹ lọ́dọ̀ lọ́wọ́ Allah ìtẹ́ bá pèsè síwájú wal baqiyatu salihatu khayrun inda rabbika wa khayrun amala Olúwa ní wal baqiyatu salihat àwọn iṣẹ́ olóore tẹ́ bá ṣe láyé as-salawat as-siyam al-hajj al-umra az-zakawat as-sadaqat àwọn kan dáadáa tẹ́ bá ṣe láyé yẹn ni al-baqiyatu salihatu àwọn nìkan dáadáa tó máa ṣẹ́kù tẹ́ máa bá lọ́dọ̀ Ọlọ́run Ọba jalla subhanahu àwọn nìkan tí ò ní gbú láíláí salatukum la tanfadu salatu yín tẹ́ bá ṣe láyé la tanfadu kò ní gbú lọ́dọ̀ Ọlọ́run hajji tẹ́ bá ṣe tó bá jẹ́ hajju mabrur la yanfad kò ní gbó kò ní tí lọ́dọ̀ Ọlọ́run jalla subhanahu ṣùgbọ́n wọn kan yòdò yìí ayé gbogbo kan lọ ayé gbogbo síbí ìjẹun yín gbogbo abọ́ ìjẹun yín tó bá di àwọn ọdún tó ń bọ̀ yóò di táwọn archaeology yóò fi máa study ibẹ̀ sí lọ ayé yìí ni àwọn archaeologist tó máa wú ilẹ̀ káàkiri àwọn fẹ́ wọn rí àwọn artifacts àwọn historical facts pé bó ni àwọn tán ti gbé ìlú yìí rí several centuries ago báwo ló ṣe ṣègbésẹ̀ ẹwọ kóòmù wọn bó ṣe rí ẹwọ kóòmù wọn bó ṣe rí kóòmù tí wọ́n mú jáde ńlẹ̀ yẹn tẹ́ pé àwọn tó ti gbé bí 1000 years ago àwọn ni wọ́n ń lo kóòmù yẹn tó fi wọ́n yarú ńgbà náà kóòmù tán mú jáde yẹn táwọn archaeology wọn gbá ẹwọ kóòmù tán lo ọmọ wa primitive o archaeology sọ pé ọwà primitive aró oko mọ̀ ni wọ́n o ṣùgbọ́n àwọn tán ń pè láró oko yẹn nígbà tí wọ́n lo kóòmù yẹn jọ wọ́n lójú ó ṣe kí ni o mọ̀ páyé kan tó dáa jù yẹn lọ ṣùgbọ́n ti gbó ti tí ó ti di táwọn èèyàn fi ń ṣe tourism center tó ma indakum yanfadu gbogbo tó ń bẹ lọ́dọ̀ yín tí ó yẹ kẹ́ sí Allah yẹn tó yẹ kó sí Allah yẹn tó yẹ kó mọ́lọ́ọ̀bá lọ́kan ṣoṣo yanfadu gbogbo ẹ máa tán wa ma indallahi baqa ṣùgbọ́n tó ń bẹ lọ́dọ̀ Allah jalla subhanahu ní àwọn iṣẹ́ olóore onímọ̀ sẹ́kù láíláí o bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa bal tu'thiruna al-hayata ad-dunya ẹni fi ayé ẹgbọ́ láfáyé ayé ló wù yí wal-akhiratu khayrun wa abqa ṣùgbọ́n al-qiyama olódá jùlọ wọn ó sì máa sẹ́kù títí láíláí bí ló wá lẹ́jẹ́ gbáwọn àgbóyà wọn ọ̀rọ̀ yìí wallahi tọ́rọ Zuhd bá yíyàn dáadáa ó mọ̀ sùn láyọ̀ ó mọ̀ jí láyọ̀ ọ̀rọ̀ múlẹ̀ ayé bí tí tó bá yíyọ dáadáa ó sùn láyọ̀ ó jí láyọ̀ ó ní máa sáré kiri ó ní máa gbẹ́mí ẹgbóná ó ní gbọ́lá fúnṣẹ́ tó ń ṣe pé àfà ìṣiṣẹ́ yìí ló láìfà ìgbádùn ó mọ̀ yìí pé gbogbo iṣẹ́ tó bá ń ṣe tó fẹ́ fi máa mú wọlé àánú Ọlọ́run ọba ni yóò fi máa mú wọlé àlùbáríkà tọ́lọ́run bá ní kíṣẹ́ yẹn ní yóò fi mú wọlé pàtó wá yíyẹ báyẹn ò ní dẹrẹ láàmú pọ̀ lórí tó tẹ ọ lọ́wọ́ tí nǹkan bá tẹ ọ lọ́wọ́ ní orí ayé kò ní ìyáyọ̀ pọ̀rọ́ tí nǹkan bá tẹ ọ lọ́wọ́ nínú orí ayé ò ní yáyọ̀ pọ̀rọ̀ tí ìkan bá sì bọ́mọ lọ́wọ́ tí ò tẹ̀ ọ́ lọ́wọ́ kò ní bọ̀ nínú jẹ́
tàbá lè make ní principle olúwa o gbogbo tó wá ti ní ṣe pẹ̀lú ayé yìí pẹ́pẹ́ ayé yìí ló mọ olúwa tí nǹkan yẹn bá bọ́ mọ́ mi lọ́wọ́ olúwa má jẹ́ ó dùn mí tí yẹn bá lè rí mú ṣe nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ó dáa fóònù rẹ̀ sọnù ó lè bọ́ ọdún yẹ̀ but ó gbé kúrò lára rẹ̀ tí lọ́ ní ẹ̀ǹtì ẹ̀ jáde ẹ̀rọ bá láì fún lọ. kí ni kan ṣe kí ni kan yẹn ti lọ́n ti ẹ̀ nìyẹn ẹ̀mí rẹ̀ ó balẹ̀ ó sùn láyọ̀ ó mọ̀ sùn láyọ̀ ó mọ̀ jí láyọ̀ abilúwa wa ó yẹ ká gbàgbọ́ àgbọ́yé sọ àmọ́ mú díẹ̀díẹ̀ ọ zuhud yìí ara mọ̀ọ́ká àmọ̀ káwọn àyà yẹn díẹ̀díẹ̀ táwọn ti parí àwọn àyà àti yẹn a bọ̀ sórí àwọn àlàyé tó ń bẹ lórí àmọ̀ káwọn díẹ̀díẹ̀ àwọn ahadith nàbàwíyà tó ń bẹ lórí náà á káwọn yẹn náà nípa ní bùkátà sọ̀rọ̀ zuhud wallah káwọn àsìkò tá a wà yìí a ní bùkátà sí ká gbọ́yé ká mú lónú ìṣẹ̀mí ayé wa bẹ́ẹ̀ náà sì láti gbọ́dọ̀ gbàgbọ́ yé àwọn èsì tú táwọn èèyàn sí zuhud tú táwọn èèyàn kan sí wọ́n sí zuhud wọ́n sì tú wọ́n lò sọ́nà tí ò bá mu gbé náà là á ṣàlàyé ìwé tó sáko ń gbòòrò tó wọnú gbó lọ pé zahid lòun kò jẹran mọ́ zahid lòun kò wọ mọ́tò mọ́ zahid lòun ò ní lo fóònù gbogbo ẹ̀ la ṣàlàyé pé àgbọ́ yìí nìyẹn àgbọ́ yìí kìí ṣe kí ni kìí ṣàgbọ́ yìí inṣàlláhu ta'ala abilọ́wà kó sànú wa sallallahu ala nabina muhammadin wa alihi wa sahbatihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh